support our father, because we know this is our father, this is our real father, that he know that he know to fight for our rights. And we pray to God to long life for him, to take us out of this rubbish country, useless country, the country that somebody can come to our land to come and kill our brother, to come and rape our sister. We don't like to talk. If you talk, they can kill you. If you talk, they can detain you. They can jail you. So enough is enough. Enough is enough. Enough is enough. There's no security. This country, there's no security. So starting from now, we don't want any Fulani men in our land to come and disturb our father, our farms, our sister. If you are meeting any Fulani man, we are ready to face him and destroy them. Starting from now. Of course. If any police attack us for that, we are ready for them. We are ready. Yoruba people ready to this country. We are ready to face the country that you don't have mercy for Yoruba. We have taken back our territory. Yesterday, we meet many, my brother, I meet some, maybe like a 5-year-old boy, 6 years. There's no father. They don't have house to sleep. They don't have anything. If you see all this small boy, they smoke India air. I swear. Oh my God, this country is finished. We don't want Nigeria again. We want Yoruba nation. And we are not fear anybody. We fear only God. Thank you. Enough is enough. Enough is enough. There's no going back. Ní Yorùbá, bàbá wa lélẹ́yìn, gbogbo ọmọ Yorùbá, ọ̀dọ́ Yorùbá pátápátá, a support bàbá wa torí pé bàbá wa ń béèrè ẹ̀tọ́ wa fún wa. A dẹ̀ rí pé bàbá tó mọ iye ọmọ lélẹ́yìn, bàbá ń rò pé nígbà tó ń bá dàgbà kí ni àbọ̀ tó ń fẹ́ jẹ́ fún àwọn tí wọ́n ti lọ. Bàbá ti gbé wa délẹ̀ lérí náà already. Torí pé ohun tá ń fà yìí kò sí padà sẹ́yìn lórí ẹ̀. Kò sí o. Kò dẹ̀ sí ìbẹ̀rù fún ọmọ Ọlọ́run torí pé ọmọ Ọlọ́run làwa ṣe, ọmọ bàbá làwa ṣe nípa ìgbàgbọ́ nínú Kristi. Ẹ̀rù kankan ọba wa torí pé Ọlọ́run ló gbé bàbá wa dìde, ó sì fi àwọn ọmọ akíkanjú tì í lẹ́yìn. Ẹ̀rù kankan ọba wa o, a bẹ̀rù anybody níbi tí nǹkan dé dúró báyìí. Torí pé ìlú tí a pera wa ní ìlú tó pera ní Nàìjíríà tí ò sí ààbò fún àwa tá a wà ń bẹ̀. Àwọn Fúlàní ń pa wá. Wọ́n ń ba gbogbo dúkìá bàbá wa jẹ́, wọ́n fi ń tún tiwọn ṣe. Wọ́n rẹ́pù àwọn àǹtí wa, àwọn àbúrò wa, wọ́n tún ṣe fídíò, wọ́n mọ̀ jẹ́ kárí. Ẹ̀yìn ẹ̀ wá jẹ́ ẹ̀tún fi hàn wá. Fúdí èyí, ẹ̀mọ́ gbẹ́nu gbogbo ọ̀dọ́ Yorùbá kọ̀rọ̀ pé a fẹ́ wọn mọ́. Ní orílẹ̀ wa ń bí kálukó dirẹ̀ mú. Ìlú Benin Republic, wọn ò tó Ọ̀ṣun State. Kí ni mo sọ fún yìí? Wọ́n dáṣẹ́ lé ayé wọn, wọ́n lè ń gbádùn ara wọn, àlàáfíà wà ń bẹ̀. Àbọ̀wà bẹ gbogbo àwọn ọmọ Yorùbá wọ́n ti lọ ń jẹ adúró, wọ́n lọ ń ṣe ọmọ ọ̀dọ̀, ṣe nǹkan oríṣiríṣi nílẹ̀ Bẹ̀nẹ̀ wá ní kí wọ́n mọ gba ìwé wọn lé ọ̀pọ̀lọpọ̀. Nígbà tí àwa gbọ́njú ìlú Ghana wọ́n máa ń wá lu wa nílẹ̀ Yorùbá ń bí, wọ́n máa ń ṣe so bàtà súnmíkà lábàáyọ tó ń jò ní bàtà tó ń jò, iṣẹ́ tó wá ń ṣe ń bí nìyẹn. Bọ̀ nísìnyí àwọn ọmọ Yorùbá wọ́n ti di ẹrú nílùú Ghana débi pé Ghana lé wa pé ká máa lọ lu wa. Adẹ̀ ń pera wa ní wọ́n Nàìjíríà. Gbogbo agbára tí ń bẹ́ẹ̀ lu Nàìjíríà ń bí kò sí Yorùbá mẹ́. Ọdún 19 rèé tí ọmọ Yorùbá ti ṣe ID. Buratai àbíkílẹ̀ tán láwọn ilé ẹlẹ́dẹ́ mẹ́ta yìí. Simon Stafami. Yorùbá ò débẹ̀ rí. ID tí ń bẹ́ẹ̀ lu yìí. Haúsá Fúlàní ló ń ṣe, àwọn náà ń ṣe ọ̀gá sójà, àwọn náà ń sọ̀gá ẹsẹ̀, àwọn náà ń sọ̀gá gbogbo nǹkan láyé kò sí Yorùbá nìkan. Wọ́n náà fún wa ní Vice President extra tire dọ́mítà tí ó lè sọ̀rọ̀ tí ó lè béèrè ẹ̀tọ́ Yorùbá fún. Adẹ̀rí pé gbogbo àwọn bàbá wa tọ́jú olóṣèlú yìí wọ́n ń tà wá ni, wọ́n fi wá gba géè, wọ́n fi wá ṣe business, wọ́n fi wá gba contract. So fún díẹ̀ yìí eléyìí tá à ń ṣe lẹ́nìí gbogbo àwọn ọba wa pátápátá látòrí Ọọ̀ni Aláàfin gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá ni wọ́n ń bẹ́ ń bíbá yìí. Ṣùgbọ́n bá tó bá fẹ́ sọ fún wa pé òun ò sí ń bẹ̀ kó ṣe fídíò kí gbogbo Yorùbá rí. Gbogbo àwọn tó jẹ́ bàbá wa látòrí bàbá wa
bàbá wa tó wà lẹ́kọ̀ọ́ bàbá wa Ayọ̀ Adébánjọ bàbá wa tó dé gbogbo ọ̀rọ̀ tí bàbá wa sọ yìí bàbá wa Ayọ̀ Adébánjọ mọ̀ sí gbogbo Afẹ́nifẹ́re mọ̀ sí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá mọ̀ sí gbogbo ọ̀dọ́ Yorùbá mọ̀ sí àgbà tí máa ń bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá yìí tó bá ní òun ọ̀fọwọ́sí nǹkan tí bàbá wa bá ń yá kí tó ṣe léde afẹ́kọ̀ọ́ ṣe fídíò. Ohun tí a fẹ́ ni pé òmìnira fún Yorùbá ó sì ti bẹ̀rẹ̀ láti òní tí bàbá wa ti sọ̀rọ̀ bàbá wa ti pàṣẹ a sì nígbàgbọ́ yìí pé mímí olé mi bàbá ọ̀dẹ̀ sí ẹni kankan tí ó lè fa ọmọ Yorùbá kan ní aṣọ níbi tí gàdédó tí a bá ń gbọ́ bìkan yìí pé ọlọ́pàá kan tàbí sọ́jà kan tàbí SS kan ó fi ọwọ́ kan ọmọ Yorùbá kan yóò dògùn ni o. Ó ti tó gẹ́ mo ń gba ẹnu gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ pé a fẹ́ gbogbo Fúlàní agbénipa lórí ilẹ̀ wa mọ́ láti sísìn lọ a dẹ̀ fẹ́ gba gbogbo àwọn bàbá wa níyànjú tí wọ́n jẹ́ àgbẹ̀ kan padà sóko wọn láti ọ̀la lọ a bẹ̀rẹ̀ sí rin gbogbo ìletò déletò láti mọ bá wọn sọ̀rọ̀ kálukú ọmọ padà sóko rẹ̀ ní ìrọ̀rùn a dẹ̀ rí pé amójútó wọn débi pé a ní rí Fúlàní kankan tí ó yọ wọn lẹ́nu mọ́ torí pé àwọn Fúlàní yìí wọ́n ń jẹ orúkọ wọ́n ń ba dúkìá àwọn bàbá wa jẹ́ wọ́n ń jẹ oko wọ́n ń ba ṣùgbọ́n àtàbà nǹkan jẹ́ láti lè jẹ́ pé kí àwọn ọmọ kó ata tiwọn àti tòmátì wọn àti sun wọn tà fún wa wọ́n ti sọ wá dẹrú. Ẹni pé gbogbo ilẹ̀ Yorùbá ní Fúlàní ti yọ apó ààfin Fúlàní ó ju ààfin àwọn bàbá wa lọ adẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúbàdàn bàbá dáadáa wọ́n ti yọ ẹni pé wọ́n ti gba agbára kó lọ́wọ́ Sẹ́ríkì kan wọ́n ní kó wà lábẹ́ baálẹ̀ léyìí tó yẹ pé bó ṣe yẹ kó wà nìyẹn gbogbo ìyà tí àwọn Fúlàní yìí fi ń jẹ wá gbogbo agbára tí wọ́n ń lò yìí wọn ò tí ì bí ọmọ Yorùbá kan dá kó lorú ẹ̀ nílùú wọn àwa Yorùbá bá ń gbé nílùú wọn á lágbára kankan kí ló dé tá wá ń ṣe ẹrú nílùú tí wọ́n ti bí wa kí ló dé tí à ń ṣe ẹrú nílùú tí wọ́n ti bí wa tọ́lẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n ń pera wọn ní sẹ́nítọ̀ tí wọ́n ń pera wọn ní ọ̀nà erékùn tó ń sọ lórí wa wọ̀nyí wọ́n máa lọ nínú goslo wọ́n rí àwọn ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn-ún tí wọ́n ń ta gúgúrú tí wọ́n ń ta pọ́pọ́ wọ́n dẹ̀ tún mọ́ ara jẹ lọ́wọ́ ẹ̀ rí pé ẹni ìparun èso lórí gidi so fún díẹ̀ yìí àfẹ́ wọn mọ́ ohun tá a fẹ́ ẹwòye ọmọ Yorùbá ti bẹ káàkiri àìmọye orílẹ̀-èdè ní Yorùbá pọ̀ jùlọ àìmọye orílẹ̀-èdè ní Yorùbá pọ̀ jùlọ kí ló wá dé àárọ̀ gbogbo àgbáyé gbogbo àwọn United Nations kíkiri yóò tó dá wàhálà lẹ̀ kó tó dogun kí wọ́n á pín wa tí wọ́n bá wá wá àwọn àgbọ̀ afẹ́wọ̀n àárọ̀ wọn kọ́ wá dá sí ó tó di pé yóò dogun tí wọ́n bá wá dá sí yóò kọjá ọ̀tọ̀ rò torí pé bí tí ìkẹ́dọ́ ló sì àwọn òsì lábẹ́ Nàìjíríà kọ́ bá sí ẹ̀rù ọ̀dẹ̀ bàbá láti sọ̀rọ̀ àti kúrò ní abẹ́ ká má lè sọ̀rọ̀ ká má lè sun ká má lè gbé àásùnúlé wa ọkàn wọn balẹ̀ àárín lọ lórí ìrìn ọkàn balẹ̀ kí ló dé sẹ́rù ni wá ní àṣàyẹ wà àwọn olórí lẹ́sìnyàn adẹ̀lá àṣemọ́ tí ń ka wa ní Èkó ń bí àbábá gbogbo àwọn tí ń sọ lórí mbẹ Fúlàní ni wọn àfẹ́ wọn mọ́ pọ́ọ̀tì wa tá a ní pọ́ọ̀tì méjèèjì Fúlàní ní kọ̀ntró wa ń bẹ àfẹ́ wọn mọ́ gbogbo airport wa ń bẹ yẹn Fúlàní ní sọ lórí mbẹ àfẹ́ wọn mọ́ sẹ̀mẹ̀bọ́dà àfẹ́ Fúlàní mbẹ mọ́ láti sísìn lọ tí bàbá bá ti sọ̀rọ̀ tán àwọn ọmọ Yorùbá kan mẹ́ta ṣe mítì á lọ sí gbogbo bọ́dà wa lẹ̀ tí ráìsì ó lè mọ wọlé oúnjẹ ó lè mọ wọlé ó lè mọ wọlé nírọ̀rùn ẹ̀nọ́bùsẹ̀ náà ó ti tó gẹ́ gbogbo bọ́dà wa tí ìjọba Nàìjíríà láwọn tì à ń sọ fún ọ pé àṣìlábẹ́ ọmọ báyìí á lọ sí gbogbo ẹlẹ́ láti sí ìlọ fúnra wa gbogbo tẹ́ bá fẹ́ ṣe fún wa àwọn akẹ́sì rẹ́dì fún yín wọ́n ń gba ẹnu gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ ni o àwọn akẹ́rẹ́ mọ sọ pé ẹnu Yorùbá kò ẹnu wa kò ẹ má fọkàn sí o tẹ́ bá fẹ́ mọ̀ pé ẹnu wa kò ẹ̀yẹ ẹ̀fọwọ́ kan nìkan ẹ mọ̀ pé gbogbo àwọn ọba pátápátá níbẹ̀ lẹ́yìn wa ọba tó bá lọ́wọ́ sílẹ̀ yìí wa kọ́ lọ ṣe fídíò kárí kò ní mọ́júmọ́. kí ni mọ̀ yẹn ọmọ Yorùbá bá wà nílẹ̀ Haúsá kí ni mọ̀ yẹn ọmọ Yorùbá bá wà nílẹ̀ Haúsá. ìmọ̀ràn mi fún gbogbo ọmọ Yorùbá ilẹ̀ Haúsá ni wípé ilé ti tó lọ ẹ̀mọ̀ ọ̀bọ̀n lé o ẹ̀mọ̀ ọ̀bọ̀n lé o ẹ̀mọ̀ ọ̀bọ̀n lé o à ń gbà yín nímọ̀ràn ẹ̀mọ̀ gbogbo ọmọ Yorùbá tó ń bẹ nílẹ̀ Haúsá ẹ̀mọ̀ ọ̀bọ̀n lé ìyà tí ń jẹ wá yìí ti tó o
gbogbo àwa Yorùbá ẹ má jà bára wa jà ẹ já ṣera wa lọ́kan àsìkò ti tó ilé ti yá ẹ já ṣera wa lọ́kan tó sì jẹ́ alàgbà Sunday Adéyẹmọ alias Sunday Igboho. A fẹ́ kí bàbá wa Professor Banji Akintoye kan ṣe àṣekágbá pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú àṣekágbá. We are waiting for closing remarks. Last statement, sir. No. It's an international thing. It is very important and historic moment. The most important thing for the Yoruba nation is to learn to work towards achieving their sovereignty. We have already declared that sovereignty now, but the Yoruba people must learn to work together. For instance, a meeting was held in a meeting was held by our elders and leaders and highly placed persons today. And if you hear this, the enumeration of the grievances of the Yoruba nation, what the Yoruba nation is suffering in Nigeria, it is the same thing that we are talking about here. Therefore, there should be no reason why we cannot all work together for the purpose of extricating ourselves from this trouble that Nigeria has become. So my advice to you young people is gather yourself together. Bring yourselves together. Speak to our elders who are still hesitating about Nigeria. There is no need for any Yoruba person to be talking about restructuring now, or about a new constitution for Nigeria, or about resource control, and things like that. The game is up. We have seen enough of Nigeria. We have decided our status in the world today, and let us move forward and implement it smoothly without any violence. Please do not fight anybody, no violence. We are going to have a separate Yoruba country very soon. Thank you very much. Thank you, everybody. It's a common Yoruba nation. It's a common Yoruba nation. Yoruba nation. Yoruba nation. Starting from now.